gbogbo ẹ̀yin fáàsì wa ní gbogbo ayé tẹ́ fẹ́ràn wa tọkàtọkà ọlọ́mọsà fẹ́ràn yín o ọlọ́mọsà fẹ́ràn gbogbo yín ọlọ́run fẹ́ràn gbogbo yín ọlọ́run bá a san ilẹ̀ sàn fẹ́ ọlọ́run sọ gbogbo ilẹ̀ sàn fẹ́ má jẹ́ nǹkan yẹn bàjẹ́ má jẹ́ okọ̀ yẹn bàjẹ́ má dààmú yín má wàhálà yín má dojú tẹnì kọ̀ọ̀kan yín gbogbo ẹni tó ti rí gbígbé gbà nù yín ọlọ́mọdé náà máa ẹni tí ó ti rí gbígbé gbà ọlọ́mọdé àlànà fún ọlọ́run tóbi ọlọ́run ọlọ́run Muhammad gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọlọ́run gáìdì yín ọlọ́run sàmànà yín èròkérò ọlọ́mọ fi sí lọ́kàn mọ́ kẹ wúlò fúnra yín kẹ wúlò fáwọn òbí yín kẹ wúlò fún Islam kẹ wúlò fún lùlọni àti ìlú ẹnì kọ̀ọ̀kan gbogbo tí ń jẹ́ Emirates lápapọ̀ ọlọ́mọdé ọ̀dàrú bẹ̀rẹ̀ láti di President General Emirates Alhaji wa Jaguma Alhaji wa Usman Jaguma tó jẹ́ President Youth ọlọ́run àánú ẹ̀ lè kó yín jọ wọ́n fi bínú ẹ̀ tún yín ká ọlọ́run àbá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ gbogbo IDPU lápapọ̀ látọ̀dọ̀ President IDPU ọlọ́run bá mójútó gbogbo wọn gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọlọ́run mójútó gbogbo wa ọlọ́run Muhammad gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi kókútì àkọ́kọ́ bàbá Mọ̀lánà Sheikh Adam bàbá Alágbàjì Lágbàrígidó mani Alábìdún ní kọ̀rọ̀ ní gbogbo iye wọn bẹ́ẹ̀ bá a ti máa ń dákọ̀ wọn Tajul Mumini Tajul Adabi bàbá Salman Ake ọlọ́run wọlé gbogbo wọn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bàbá Alálóore lólùkodó ni bàbá wa kékeré wo béèrè bàbá wa ní Makana bàbá wa Tẹ̀mímù bàbá wa Mayíyà bàbá wa Abubakiri ní Òkè Àlùkò bàbá wa Abubakiri nísàlẹ̀ kòtò bàbá wa Mùtárù bàbá wa Jíríjísù bàbá wa Kòkéwò béèrè bàbá wa Àgbà bàbá Àbígọ́rẹ̀ bàbá wa Àgbà ní Kòkóró bàbá wa Àgbà láyùn rẹ̀ bàbá wa Àgbà mímì máza bàbá wa Àgbà ní Jíríjísù bàbá wa Sẹ́wù Sàlátì ni bàbá wa Sàrùmí ni bàbá wa Sukuti ni bàbá wa Àfẹ́sì Àgbà Sẹ́wù Málíkì Sẹ́wù Sọ́líwù lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bàbá wa Olóṣùn ni bàbá wa Bíkan ni bàbá wa Àlàbí Òkì bàbá wa Kíjìpá ń bí ni gbogbo wọn lápapọ̀ wọn láwọn tá a rántí ni wọn àwọn tá a rántí nu wọn àwọn Àgbárígidó mọ ni Àgbárígidó máa gbà ni bàbá Ṣẹ́wà Hamsa ni ní gbogbo iye wọn bẹ́ẹ̀ òun dìdí pàkátà ni bàbá Aládàngbà ni bàbá Amúyàbàtà ni ọlọ́run wọ́n mọ iye wọn ọmọ nǹka wọn àwọn tá a rántí nu wọn ọlọ́run o mọ́tà kẹ́ gbogbo wọn tí wọ́n ṣiṣẹ́ yìí kalẹ̀ mọ́tà yọ́nú sí gbogbo wọn ọlọ́run wá wọlé wọn bàbá ọmọ fún tí àgbà tó fi ṣẹ̀yìn wọn yìí náà ọlọ́mọ bàbá kó ń bẹ̀ o fún wa ní gbogbo ẹ̀mí fún bàbá ní gbogbo ẹ̀mí àtàláfíà ara àti ìjẹjà lérí ọ̀tá ọlá àlùtà wà yìí ọlá sẹ́yà álímì ọlá àbáwọ̀ bàálù lọ ni ọlá lẹ́bí Muhammad bàbá wa Àlífà ní Àdàbíyà ọlọ́run bá a ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a mójútó wọn ọlọ́run bá a mójútó wọn bàbá àmúdúró Markaz kọ́bátù Markaz yìí ọlọ́run mójútó gbogbo wọn ọlá tóbi ọlọ́run ọlá àjọkọ̀ ọlọ́run ọlá àwọn àfà ọlá àánú rẹ tó fi kó wa jọ wọ́n fi bínú rẹ tú wa ká o gbogbo àwọn àfà nílùú bàbá wa Sẹ́ríkì Màlámí
Zamanain. bàbá Mukadama. Bàbá Mukadama àgbà ni. Ajánásì ni. Rábànà ni. Bàbá Mama àgbà. Bàbá Mamu ní Màlẹ́. Bàbá mi ní Gàmbàrí. Gbogbo oyè wọn. Láwọn àfa ńláńlá. Bàbá Mákàmá. Gbogbo oyè wọn. Láwọn àfa tí wọ́n. Bàbá wa ní Sàbán. Bàbá Jìbìrì. Àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀. Láwọn àfa ńláńlá. Ọlọ́run yá fi gbogbo wọn o. Àwọn tó kù. Yẹ̀wò sì wá jìnnà. Àmín. Ayatul Kursi. Àmín.